Jésù Ọlọ́run.
gbàdúrà fún àwọn ọmọ àti ẹbí rẹ̀ kí ìgbàgbọ́ wọn kí ó má ṣe lè yọ Jésù Kristi. Bí àwọn àti àwọn lè ní ìlànà lójú ìyìn àmì pẹ̀lú. Sí Jésù kó wá fún wa àmín. Àwọn olùsọ lẹ́ẹ̀kan yìí ìgbà tí wọ́n tún kọ́. Nítorí ọjọ́ àbọ̀wọ̀ láàyè, ọ̀rọ̀ láàyè fún Olúwa, bàbá sì láàyè fún Olúwa, nítorí bàbá láàyè lágbára. Be
ìṣípayá ti Jòhánù tí a pè ní ìfihàn orí ìkejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹsàn-án. Lẹ́yìn náà mo sì rí kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò ní ìkà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n ní aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì bẹ ní ọwọ́ wọn. Wọ́n sì kígbe ní ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n gúnlẹ̀, wọ́n sì dojú bolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n fi ọ̀rọ̀ wípé ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa. Àmín. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi wípé tàbí àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun ni níbo ni wọ́n sì fi wá? Mo sì wí fún un pé Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ló jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n ní funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ó bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn ní ọ̀sán àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíjú bò wọ́n. Ebi kì yóò pa wọ́n, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí ohunkóhun, nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Salvation.
I met the ushers. I met to our visitor promptly. Ẹjẹ́ ká fi àwọn àlejò wa sí orí àgbà tó yẹ kí wọ́n jókòó sí. It is not enough láwọn ti kọ́ ní pamphlet. Ẹjẹ́ kí wọ́n mọ bí wọ́n fẹ́ jókòó sí. Ẹ ṣe gbogbo. I want to see to God Almighty, the Father of all humanity, whose grace is made sufficient for every one of us today, as witnessed by our gathering here. May all glory, honor, and majesty be unto God forever and ever. Amen. We want to recognize the presence of our fathers in God here. Both especially àwọn ní àǹfààní láti dárúkọ wọn sílẹ̀ àwọn òṣèlú amákì wọn pàápàá jùlọ àwọn tó ṣe pé lánàá àjọwà níbi àìsàn àṣálẹ́ onígbàgbọ́ èyí tí a ṣe fún bàbá ní àṣálẹ́ àná. Àwọn bàbá nínú Olúwa láti ẹni ọ̀wọ̀ ọdún láìjọ àwọn ìrìnṣẹ́ ọlọ́nà bàbá wa nínú Olúwa Kẹ́hìndé Odúkúyè, bàbá wa nínú Olúwa David Adéoyè, àti àwọn bàbá wa nínú Olúwa Abel Ẹnìpàkẹ́ tí wọ́n ti Èkó wá. Pẹ̀lú bàbá wa tí Olúwa lò láti darí ìjọ wa ní prayer center wa ní Èkó, bàbá wa nínú Olúwa Engineer Israel Ọ̀ṣọ́, àkùnkùn ọdún pé ọkùnṣẹ́ Olúwa àti wọn káàbọ̀ sí ilé ìjọjọ àníwọ̀n ti ìlú Ìdọ̀dẹ. Lórúkọ Jésù Kristi lágbàdúrà fún yín. Ìfàmìlóyún yín kò ní gbẹ. God's unction upon every one of us will not run dry. We warmly welcome the blessed, the friends, and God wishes to this funeral service. Àgbàdo òṣèlú wa ẹni tó parọ́ ayé wọ́n dé ìlú Ìdọ̀dẹ. Gbogbo ẹ̀yà àlejò wa pátápátá Olúwa yóò parí lọ ní ibùgbé yín láyọ̀ àtàlàfíà ẹni wọ́n rí ewu o. Ẹ̀písítélì sí àwọn ará Tẹsalóníkà tí òun tí a níwó pẹ̀lú owó lórí àwọn mẹ́rin àti pẹ̀lú ìgbà Ọlọ́run, àwọn òkú nínú Kristi ni yóò sì kọjú ìgbé. Nígbà náà ni a sì dá àwọn tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọn sánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwọn yóò sì máa wà títí láì lọ́dọ̀ Olúwa. Àkórí wa sọ wípé múra sílẹ̀, Jésù padà bọ̀. Be prepared, Jesus is coming back. Tẹ́lifà jẹ́ ká gbàdúrà. Ọlọ́run láti ní ipá àti agbára ọ̀rọ̀ rẹ̀. Rọ́rọ̀ ní agbára. Rọ́ àwọn agbára. Jọ́wọ́ gbà lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Mú wa mọ ọ̀rọ̀ yìí. Ìrọ̀ wá lọ́wọ́ láti lè sìn ọ́. Kásì wá ọjọ́ba. Ẹ̀ṣẹ̀ ìlú pẹ̀tùkọ́. Ní orúkọ Jésù Kristi lágbàdúrà. Ẹ̀yin ọmọ Ọlọ́run.
àfojúsùn fún àwọn àfojúsùn wa. We all have aspirations in life which we vigorously pursue and prepare to attain on daily basis. Àfojúsùn rẹ̀ nígbà náà, yes, it is diverse. Ó oríṣiríṣi nígbà mìíràn. Àwọn ọ̀dọ́ wọn aláfojúsùn láti kàwé yọrí. Lẹ́yìn èyí, wọ́n gbìyànjú láti ní àfojúsùn bí wọ́n ṣe lè ṣe ohun tí àwọn ẹgbẹ́ wọn ń ṣe. Tí a bá sì lè lọ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí ọ̀dọ́, ohun tí a máa fi dára náà nígbà tá a bá wípé kí ni àwọn ẹgbẹ́ ń ṣe tí àwọn ọ̀dọ́ náà máa gbìyànjú pé káwọn ṣe fún wọn. Nígbà tẹ́yìn ọ̀bá kàwé yọrí tó ríṣẹ́ tó dára, ohun tó kù fún ẹni bẹ́ẹ̀ láti máa lépa òun náà ní bí bó bá jọ́kùnrin kó jọ́kùnrin kó ṣe lè ṣe bí àwọ̀ kó jọ lọ́kọ̀ kó dá láyà. Lẹ́yìn èyí, wọ́n mú bí ìbùkún ọmọ táwọn lọ́rẹ́ káwọn náà di bàbá ìbejì ìyá ìbejì. Lẹ́yìn èyí, wọ́n lọ kojú sùn láti kọ́lé, láti ra mọ́tò, láti ní àwọn àfojúsùn bí ìgbéga lẹ́nu iṣẹ́. Wọ́n ní àfojúsùn pé in the next 20 years, àwọn ní ara àwọn bí olówó, àwọn ní ara àwọn bí ọlọ́rọ̀, àwọn ní ara àwọn bí ènìyàn pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àfojúsùn wọ̀nyí kò burú, ohun tó dára ní nítorí pé gbogbo ọ̀sán àlàbọ̀dọ̀ ní nǹkan tí a ń lépa tí a sì máa pa ilẹ̀ mọ́ fún. For all these aspirations, there are attendant levels of preparation. Bí àwọn apalẹ̀ mọ́ fún àwọn àfojúsùn wọ̀nyí, ó ṣe ṣe bí a máa ní àwọn àfojúsùn yìí ká má lè wọn mú ká má lè wọn bá ó tilẹ̀ ṣe wípé àwọn àwọn fún wọn. Gbogbo àwọn àfojúsùn tí ẹ̀dá lè ní láyé òun ló ní ṣe pẹ̀lú ìmúrasílẹ̀. Bí ọmọ bá ń kọ́ṣẹ́, àwọn ọmọ tàbí àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ yẹn. Ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti máa kọ́, ìjọ ìgbà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́ fún ọjọ́ àtìgbà òmìnira lọ́wọ́ ọ̀gá wọn. Àwọn amòye nínú ayé, wọ́n ní a child starts to die immediately he or she is born. Yẹn ni pé ọmọ tàbí lóòjọ́ ti bẹ̀rẹ̀ sí ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti bí nítorí wípé by nature ara wọn ti bẹ̀rẹ̀ sí ní parí ara rẹ̀ mọ́ ní kété láti fi wọn sáyé. Ọdún bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó ti bẹ̀rẹ̀ sí ní gbà á fún irú ẹni bẹ́ẹ̀. Bí gbogbo oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù, bí wọ́n ti ní àfojúsọ́nà láti bẹ̀rẹ̀ oṣù títí di parí oṣù, àti láti bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ títí di àṣálẹ́ nígbà tí ẹ̀ bá ṣáàṣù, àwọn gba èrè iṣẹ́ ọwọ́ wọn. Gbogbo àwọn ọmọ ṣiṣẹ́ oṣù, wọn ni wọ́n ní ètò pé ló pé oṣù o. Wọ́n ti wò ó ní ọ̀gá náà fún ọba kí ni kó ṣẹlẹ̀, ó wà ní àkójá sí kí ni kò ti pé. Wọ́n ní àfojúsùn láti bẹ̀rẹ̀ oṣù tí ìparí oṣù, wọ́n sì máa múra sílẹ̀ dé. Wọ́n ní bẹ́ẹ̀ tó kún ó tó lè mú kí ọ̀gá kó má sanwó oṣù fún wọn. In other words, all that it takes to get prepared for their monthly wages or salary, wọ́n ní àwọn ènìyàn yóò gbìyànjú láti rí pé àwọn ṣe. Yorùbá bọ̀ wọ́n ní kò ní burúburú fún aláàárù kí ilẹ̀ kó má ṣùrú. Yẹn ni pé ìmùn aláàárù pàápàá ó ní àfojúsùn wípé at the end of the day is going to retire from his labour. Bó tilẹ̀ ṣe wípé owó tí ò tó nǹkan ni wọ́n sọ síbẹ̀, ó láfojúsùn wípé òun yóò wọ inú ìsinmi lọ, òun yóò ṣíwọ́ làálàá agbábírú káàkiri, òun yóò ṣíwọ́ rẹ̀, òun yóò sì wọ́n nínú ìsinmi.
ìpalẹ̀mọ́ tàbí ìmúrasílẹ̀ àwọn ẹ̀dá ti pọ̀ lóríṣiríṣi ọ̀nà tàbí ìgbà múrasílẹ̀ yìí. Ọ̀kan tó gbòógì jùlọ nínú ìmúrasílẹ̀ tí àwọn ẹ̀dá tí ó yẹ kó ṣe kókó, tó yẹ kó ṣe pàtàkì, tó yẹ kó ṣe wípé òun gan-an ó ní ó yẹ kí á dì mú lókùnkúndùn, ṣùgbọ́n tó ṣe wípé a kì í múra sílẹ̀ fún òun náà ni ìmúrasílẹ̀ fún ikú, ìmúrasílẹ̀ fún ìpadàbọ̀ Jésù, ìmúrasílẹ̀ láti fi ayé sílẹ̀ padà lọ sí ìlú ìbílẹ̀ wa. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́jọ́ kan ikú yóò kàn ọ́. Kì í ṣe pé lọ́jọ́ kan ikú yóò kàn ọ́. Ṣùgbọ́n ṣó múra sílẹ̀ dẹ́ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ló fi ìdí ìmúrasílẹ̀ tí a ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí ló fi múlẹ̀ fún wa. Bí a bá wo máàpù orí kẹrìndínlógún tí a wọ ẹsẹ̀ kọkàndínlógún, Mark 16:19, tí a sì tó wo Luke orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìléníàádọ́ta, Luke chapter 24:52. A fi ìdí rẹ̀ múlẹ̀ fún aráyé pé Jésù olùgbàlà aráyé lẹ́yìn ikú àti àjíǹde rẹ̀ ó gòkèrè ọ̀run. Ǹjẹ́ ìwọ gbàgbọ́ pé Jésù gòkèrè ọ̀run? Ó gbàgbọ́ kó bá ṣe wípé Jésù wá sáyé, a sì gbà ó gbé kú, ó sì jíǹde, ó sì gòkèrè ọ̀run. Bíbélì ti kọ́ fún wa, bẹ́ẹ̀ náà ni Bíbélì kọ́ wípé Jésù ti kára rẹ̀ ní Jòhánù orí kẹrin ẹsẹ̀ Kristi ìkẹta. Ó ti kára rẹ̀ wípé òun yóò ṣe kí ni, òun yóò padà wá. Bí àwọn bá gbàgbọ́ wípé Jésù ti wá lálákọ̀ọ́kọ́, ó sì kú, ó jíǹde, a sì gbà á sókè. Ọ̀rọ̀ ẹ̀ sì kú wípé òun yóò padà wá ní ìgbà ìkejì. Bí a bá padà àkọ́kọ́, tí a bá ti ìkejì lọ́bí. Nítorí ọ̀rọ̀ ni àwọn ènìyàn kì í hàn wípé a ò gbà pé Jésù Kristi padà bọ̀ wá sí ayé lẹ́ẹ̀kejì. Kí ni ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì yìí dáwọ́ fún ìwà àtẹ̀mí? Àkọ́kọ́ nínú rẹ̀, Jésù ń bọ̀ wá láti wá mú ọ, láti wá mú mi gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ̀ lé ilé. Bọ́ọ̀bù àgbàgbé ní Jòhánù orí kẹrìnlá, látẹsẹ̀ ìkíní sí ìkẹta rẹ̀ síwájú. Ó sọ níbẹ̀ pé kó wọ́n sì jẹ́ kọ́kọ́ rẹ̀ dàrú. Inú ayé tó wà yìí, onírúurú ló wà ń bẹ̀. Gbogbo aláwọ̀ wípé lánàá onírúurú ó gbẹnu tọ́, ó ṣẹ́nu sókè, ó ṣẹ́nu gbà, ó ṣẹ́nu gbò, ó là ń gbọ́ àwọn ìròyìn tí kò gbọ́kàn mọ́, àwọn ìròyìn tó ṣe pé kì í gbé tí jọ. Onírúurú rẹ̀ là ń gbọ́. Jésù sọ fún ọ pé wọ́n sì jẹ́ kí ọkùnrin kó ṣe kí ni ó dàrú. Torí pé ilé ìròyìn ní kò lè ṣàìná máa jáde wá. Má rò pé nínú ìbàjẹ́ ayé náà ni wọ́n fi ọ́ lẹ̀ sí o, rárá o. Ó ní òun lọ sọ́run nínú ilé bàbá òun, ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà bẹ́ẹ̀. Níbi tí kò ní sí ìròyìn ìgbàkọ́gbì tí ń mú ìyá sunkún lórí ọmọ. Níbi tí kò sí ìròyìn ọgbẹ́gbẹ́ tí ń mú kí òbí kó sunkún lórí ọmọ. Níbi tí kò sí ìròyìn ní pé ìwé ní ìtúrẹ̀ ṣẹlẹ̀, ọmọ bí aláṣọwó, bàbá ọmọ ṣọwó, onírúurú ìṣẹ̀lẹ̀ èyí tó kò wá inú wọn. Ó ní nígbà tó ń bá wá lọ pèsè àyè kan sílẹ̀, òun yóò tó padà wá, òun yóò wá mọ
And that is the basis of the second coming. It's coming to rapture you, to take you away. Gẹ́gẹ́ bí àyùpẹ́ rẹ̀. Ẹgbẹ́ ṣùgbọ́n lọ́wọ́ ṣẹ́yìn. Ìdíjẹ́ ta jókòó sí, tá a pẹ̀pẹ̀pẹ̀ sí, tá a rò wípé ọlá yẹn ti wá ní ipò yẹn ti wá ní tá a rò wípé àní fi sílẹ̀. Bàbá Julius Olatunbosun Demurin kò wá wà nípa ṣàìsàn àṣàlẹ̀ onígbàgbọ́ lánàá. Ìpamọ́ àwọn ọmọ rẹ̀ sọ wípé kódà bí bàbá bá wà nínú ọba lòwe, ó ṣiṣẹ́ yẹn ní ojú gẹ́gẹ́ bí wípé ó wà nínú ọba lòwe yóò sì máa ṣiṣẹ́ yẹn. Ó yàgbé yóò máa ṣiṣẹ́ yẹn. Ó sùn yóò máa ṣiṣẹ́ yẹn. Àwọn ọmọ jẹ́ ẹlẹ́rìí láti pé bàbá ò ti ẹ̀rí ààyè ìwọ́pọ̀ pé eré ṣíṣe àfi iṣẹ́ yẹn ṣá. Ṣùgbọ́n lọ́jọ́ kan, Jésù dé ó ṣe lọ́wọ́ iṣẹ́ yẹn. Náà Jésù ń bọ̀ wá láti ṣí gbogbo wa kúrò nínú iṣẹ́ tí à ń ṣe. Yóò ṣe wá lọ́wọ́ iṣẹ́ kúrò nínú àlá wa láti mú ọwọ́ nínú ìsinmi Ọlọ́run fún àwọn àyànfẹ́ o. Níbi ìdájọ́, Jésù ń bọ̀ wá láti fi èrè iṣẹ́ olúkúlùkù fún wọn. Kọ́rìntì lè lórí ìdára ẹsẹ̀ ìjẹ́ wàhálà. Kò sí ẹ̀dá kan láyé yìí tí yóò gbé fò, tí yóò gbé yẹ. Ó ní gbogbo wa kò lè ṣàìmọ́tì ara hàn níwájú ìjẹ́ ìdájọ́ Jésù Kristi. Yálà o sì láyé, yálà o pàápọ̀, yálà ṣe ló ń tàbùkù rẹ̀, yálà ṣe ló ń wọlé, yálà ṣe ló ń gbéga, yálà ṣe ló ń fi wọlé. Ìgbà tá a ti ẹ̀gbẹ́ orúkọ rẹ̀ sí ọ létí, bóyá o ti ẹ̀ṣẹ̀ náà ti gbọ́, tàbí ṣe ló ti ẹ̀gbẹ́ tí ó kọ́ orúkọ Jésù ti ẹ létí nípa ètò òkú ṣe nínú rẹ̀ lọ́jọ́ kan. Kì í ṣe inú fẹ́dọ̀ rẹ̀ o, orí bá bá sọ pé nínú inú fẹ́dọ̀ ènìyàn kò sẹ́ni tí ó gbọ́ ọ̀fẹ́ tó síwájú ilé ìdájọ́ tó rọ́mọ tó kó wà mẹ́. Ṣùgbọ́n tí yóò fi ọdẹ iwájú ilé ìdájọ́ yìí yóò fi ọdẹ rẹ̀. Ó sì ní ilé àṣẹ tó wọ́n pa yẹn. Ipò tó wọ́n tò yẹ òní ilé mọ́. Àwọn kọ́nẹ́sọ̀ tó wọ́n sáré nẹ́tíwọ́ọ̀kì lórí pé ẹ̀rọ ọ̀pọ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀pọ̀ ìgbé o. Àwọn alátìlẹyìn tó ní nínú ayé yẹn, àwọn ọmọdékùn náà tẹ̀lé ṣe wẹ́yìn. Ó ní ní wọn lọ́jọ́ yẹn. A legal fact that cannot be refuted. Then the second coming of Jesus is real and it is true. Bí Jésù bá wá sáyé ní ìgbà àkọ́kọ́ tí bẹ́ẹ̀ni bíbí rẹ̀ múlẹ̀ náà sì gbàgbọ́. Ìpadàbọ̀ Jésù lẹ́lẹ́kejì òótọ́ ni o. Bí ọmọ sí bàbá tó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tirẹ̀ lójú gẹ́, bí ẹ̀yin ẹbí Demurin, bí ẹ̀yin ará ẹ̀yin ọ̀rẹ́, ẹ̀yin ọmọ Ọlọ́run tí a ń sin Ọlọ́run lójoojúmọ́, are you getting prepared? Jẹ́ ìwọ̀n múra sílẹ̀. Bí Jésù bá padà bọ̀, báwo ló ṣe múra sílẹ̀ fún un? Báwo ni ó ṣe yẹ kí àwọn ọmọ Ọlọ́run ká máa múra sílẹ̀? Ẹni tó ti ní irú ìrìn àjò yìí rí, just like us. Ènìyàn tàbí nínú obìnrin bí wa, Paul àpọ́sẹ́lì, nínú ọ̀rọ̀ rẹ̀ sí Timothy, 2 Timothy chapter 4:6. Paul àpọ́sẹ́lì ó fi irú ìgbésẹ̀ ìmúra sílẹ̀ tirẹ̀, ó fi ṣàpẹẹrẹ fún ìgbé àtìlẹ̀. Ẹ ṣe nígbà tí Jésù gbà wọ́n náà, ṣé Jésù fi àpèrè fún ìgbàlà fún ọ bí? Ṣó fi ìjà fún ìgbàlà fún ọ bí? Ṣó fi ìmúdíbara fún ìgbàlà fún ọ bí? Ṣó fi ìbọ̀ ìṣàkóso lọ́wọ́ sí ẹ̀ fún ìgbàlà fún ọ bí? Ṣó fi àwọn kan wọ̀bìà ìpànìyàn ṣó fi kú ìgbàlà ní ọlọ́wọ́ bí? Nígbà tó ń gbà wọ́n náà, tí ó sọ fún ọ pé nísinsìnyí tó ti di ẹni ìgbàlà ṣe ni kò bẹ̀rẹ̀ sí ní kúrò o, ṣe tí Jésù fi kún fún ọ nìyẹn. Bí kò bá yí bẹ́ẹ̀, kí ló yẹ kó o ṣe? Dípò irú ìgbé ayé búburú tó àwọn ọgbà yìí,
Jésù ti rìn. Ayé ó ní máa yẹ ara rẹ̀ wò nígbà gbogbo bóyá oṣù wà nínú ìgbàgbọ́. You must constantly examine yourself whether you are still deeply rooted in faith. Ọkùn nínú òṣèlú àbí òfà láti mọ ibi tó ẹ̀kọ́ ṣe kí ni tó ẹ̀kọ́ ṣàtúnṣe sí pẹ̀lú báyìí. Yóò pẹ̀lú torí pé àtijọ́ aṣọ báyìí àtijọ́ múra òjò wọn ti kúrẹ́ dé bí ìpè kan bá ní tó ń bá ṣe lóko yìí tí aṣọ kò lọ lára wa báwo ni òun wọ́n ṣe ní onírúurú òde onírúurú gbẹtugbẹtu àhàrà àgbẹ̀wò agbádábírú tí wọ́n sọ̀rọ̀ yìí kí ìtàgbẹ́kọ̀rọ̀ yẹn wà lábẹ́ rẹ̀ abẹ́ ìrántí àbí pupa ó yẹ wọn náà ti pẹ̀lú o nílò láti fún ara rẹ̀ jí báyìí jẹ́ wọn náà kò tí pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ wọn náà ó ní darapọ̀ mọ́ ọmọ tó ń sùn tí wọ́n ti rò pa ayé yìí náà ní gbogbo rẹ̀ pín sí gbọ́mi bóyá ọ̀fẹ́ tàbí ọkọ̀ ọ̀gbìn Jésù yóò dé láti wá mú ọ Jésù yóò dé láti ṣe ìdájọ́ rẹ̀ so it is better for you to start to prepare. It is better for you now to start to advance your mind. Pé Jésù pọ̀ kò sì máa múra sílẹ̀ kan. Kí lè wọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó o sì fi òdodo hàn mí kó o sì mú mi rìn níbẹ̀ títí ọdún ayé mi. Èyí tó pè é rìn àgbo mi yìí, Olúwa jẹ́ kí n lè fi sìn ọ́, kí n lè fi bá ọ rìn ní mímọ́ àti ní pípé ìwà. Báwo náà mo sọ̀rọ̀ bí o ti tẹ̀lé wa? Jésù Olúwa wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá wá òun wá, ó ní bó ti wù kí wọ́n kórí, bó ti wù kí ẹ̀ṣẹ̀ wọn kórí, ó lóun kì yóò tà wá nù. Gbogbo ẹnikẹ́ni tó bá kékeré Olúwa orúkọ Olúwa, òun ni ó sá àgbàlà. Jésù dúró ní ẹnu ọ̀nà, ó ń kọ́lẹ̀kùn láti inú ìwàásù rẹ̀ lónìí pé ọmọ gbọ́ sílẹ̀kùn fún mi. Èmi fẹ́ wọlé tọ̀ ọ́ kí èmi sì bá ọ jẹun kí ìwọ náà sì jẹun pẹ̀lú mi. Jésù dúró ó fẹ́ gbọ́lẹ̀ lápọ̀tún látẹ̀lẹ̀ rẹ̀ kó ti ṣe tán láti bá padà wọ́n kó lè wá láti ọ̀nà sílé tó ọkùnrin payá fún Ọlọ́run nínú ọkọ̀ èrò lókò àdàbò tí orí kodò yìí sọ fún Ọlọ́run ẹni tó ti ṣe ní o ẹni tó ti ṣèlú ní Olúwa ṣàánú fún mi Ọlọ́run dáríjì mí Olúwa ṣàánú fún mi Ọlọ́run dáríjì mí lórí ọ̀fẹ́ ọ̀tún fún mi lónìí ó sì ṣàánú fún àìṣedédé mi wọ́n àìṣedédé rẹ o mo kọ orúkọ mi sí ìwé ìlú rẹ kó wá máa yé mi lọ́wọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ nínú rẹ láti lè bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún pẹ̀lú rẹ kí n sì lè máa múra sílẹ̀ títí di ọjọ́ ológo ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Ajé ọmọ Ọlọ́run ìwọ̀n tí òun gbani tó sì ń gbani náà. Agbẹ́gbẹ́ ọ̀nà rẹ̀ yìí tó rán sí wa lónìí. Àwọn náà ń gbé the entrance of the world. Bring forth light into the lives of the people. Agbàdúrà lónìí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ tó ti pọ̀ sínú ayé wọn. Lórúkọ Jésù ni òṣìṣẹ́ ìgbàlà. Ẹni òṣìṣẹ́ ìwòsàn. Ẹni òṣìṣẹ́ ìràpadà. Láti inú ọ̀rọ̀ lẹ́yìn lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó ti gbé ìgbésẹ̀ ọ̀tún pẹ̀lú ìwọ náà Olúwa mú wọn dúró. Ayérayé ẹ̀tẹ́wọ́ gbà wọ́n. Ó ti wù kí ẹ̀ṣẹ̀ ọmọ tó lórúkọ Jésù lórí ẹ̀jẹ̀ ìwé wọn náà. Ẹ̀sọ́ wọn ni ọ̀tún. Ó ní ọ̀bẹ nínú lórúkọ Jésù ní ẹ̀rọ sí wọn. Látòlí lórúkọ ẹ̀kọ́ wọn sí ìwé ìlú. Ẹ máa rántí wọn lójoojúmọ́. Ẹ̀sìn máa kórè wọn. Ẹ̀ṣọ́ lórúkọ ti wọ́n. Olùkọ́ yìí ó pọ̀ ọ̀rọ̀ láàrin wọn tó ṣe wípé wọ́n ti bá wọn rìn ní mímọ́ àti ní pípé ìgbàgbọ́lúwa tẹ̀síwájú kó máa bomi wọn máa fi òróró sínú ọ̀túnba wọn kó sì máa mú wọn dáàbò lọ́jọ́ lọ́jọ́ olúkọ́lúwa ẹ̀ka gbogbo ayé wọn káyọ̀ bá wọn jọba ẹ̀ṣẹ́ tó pọ̀ tí wọ́n ní orúkọ Jésù Kristi àgbàdúrà. Àpòwé fún ọ̀rẹ́ ìdàgbàsókè lọ́wọ́ wa.
Olúwa ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a jókòó àbí kí a kúnlẹ̀. Olúwa ṣàánú fún wa àdúrà Olúwa. Bàbá wa tí bẹ ní ọ̀run, dábọ̀ forúkọ rẹ ní ìjọba àdé bẹ́ẹ̀ tí ká ṣe láyé bí wọ́n ti ṣe náà fún wa lórí ọ̀dọ́ wa lónìí. Láyé ìṣẹ̀lẹ̀ àjùmọ̀ bí a ti bá ìṣẹ̀lẹ̀ àjùmọ̀ máa fà sí ìgbà. Ṣe bàbá àgbọ̀rọ̀ Olúwa àtìlẹ́yìn àti aláàbò wọn ní ọjọ́ òru nítorí ìtòyè Jésù Kristi ọmọ rẹ Olúwa tí olùgbàlà wa. Bàbá ẹlẹ́dàá ọ̀nà ayé àwa képe ọ́ fún gbogbo àwọn tí ó wá tí wọ́n rìnrìn àjò dé ìlú yìí láti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa olóògbé Rev Julius Olatunbosun Demurin. Wá bẹ̀ ọ́ pé bí o ti parí àwọn ọmọdé yìí bẹ́ẹ̀ ni kí o pa lílọ àwọn ọmọdé ibùgbé wọn pẹ̀lú. Ìwọ́n kúrò nínú gbogbo ewu tí máa ń dààmú àwọn arìnrìn-àjò kí o sì mú wọn dé ilé wọn láyọ̀ àti àlàáfíà. Ó sì jẹ́ kí wọ́n rìnrìn àjò bọ́ sínú ewu àtẹ̀lébáre ní kí o ṣe ìrìn àjò wọn síwájú sí i. Wá bẹ̀ ọ́ pé kí o mú ọjọ́ gbogbo wa ní alẹ́ kí a gbó kí a tọ́ kí ara jẹ̀ wá lọ́jọ́ ayé wa já kí a tọ́ àwọn ọmọ wa débi tí ẹ̀rù kò tún nígbà wọn lòdì ayé kí a tó jẹ́ ìpìlẹ̀ ọjọ́ ọ̀gbọ̀ wa. Ṣe èyí fún wa bàbá láàánú jùlọ nítorí Jésù Kristi Olúwa wa. Amen.
èyí tí ẹ̀yọ́ ọlọ́run ti pèsè lọ́dọ̀ ara yín. A ti pé ọlọ́run wa pé ẹgbẹ́ kò ní oyè àwọn ọmọ. Bàbá ìṣe òkúta ọ̀pẹ́ wa. A ti pé nítorí pé kájú ọjọ́ òní ẹ ò jẹ́ ká yí wàhálà lórí wọn. A ti pé nítorí pé gbogbo ìpalẹ̀mọ́ ẹ ò jẹ́ kí èsì tó bá wọn lọ́wọ́ sí òun ní orúkọ yìí. Wọ́n dúpẹ́ lónìí ní pé àwọn tẹ̀yìn bàbá àwọn ọlọ́run ọ̀run ẹ̀dà ọ̀pẹ́ ẹ̀rọ. Àwa fún wọn lé yín lọ́wọ́ lápọ̀tún o nítorí pé ẹ̀yin ni bàbá aláìní bàbá. Ẹ̀yin lólùgbèjà ọmọ òrukàn. Àpò wọn lé yín lọ́wọ́ ọlọ́run wa. Ẹ máa ṣètọ́jú. Thank you.
Olúwa Ọlọ́run ní jùlọ, Olúwa alágbára jùlọ, olùgbàlà nínú àgbàlá jùlọ, láti wá sí ìtura àgbẹ̀kúra ìlú tó ń bọ̀. Olúwa Olúwa ń gbọ́gbọ́ ọmọ wa, má ṣe ti sí àtúrẹ̀ sí àdúrà wa. Olúwa ń gbọ́ jùlọ, Ọlọ́run alágbára jùlọ, dá wa sí ẹni tó yẹ jùlọ lórí dáadáa ara yẹn. Yóò wá pàtó wa nítorí ìtura sí ìtura yìí, láti pàtó kúrò lọ́dọ̀. lóògbé Rev Julius Olatunbosun Demurin tí ó fi èyí sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀. Ní ìdánilójú àti ní àìsíyèméjì ìrètí àti ìrètí ìtẹ́kọ̀ọ́ nípẹ̀kún nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò bá ara ṣùgbọ́dà tí ó lè rí bí ara àwọn ìkára rẹ̀ tí ní ìlú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa àìsí ìlú ìjẹ́ ní ìlú wa ní ara rẹ̀. Lọ ìrànwọ́ láti ọ̀run wá tí ń fi pé ọ̀wé rẹ̀ nísinsìnyí lọ ìbùkún nínú àwọn òkú tí ó kú ní gbogbo wa. Bẹ́ẹ̀ ni nítorí wọ́n ti rẹ̀ kúrò nínú àbá. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa. Ẹni tí ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òkú síbẹ̀ náà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ní tí ọkọ̀ nígbà tó jẹ́ nínú ayọ̀ ìrora lẹ́yìn ìgbà tí wọ́n tún lára tọkàntọkàntà wá ní pẹ́lẹ́wọ́ rẹ̀ tó yóò wù wọ́n láti lọ́wọ́ ọlọ́wọ́ ìlú lórí rẹ̀ Julius Olatunbosun Demurin yóò dúró ayé òṣìṣẹ́ àwa tó tẹ̀gbẹ́ lọ́dọ̀ rẹ̀ tó lè wù wọ́n lórí rẹ̀ ńlá láti tètè kárí iye àwọn ìfẹ́ rẹ̀ àti láti fún ìjọba rẹ̀ yára wá kí àwa àti gbogbo àwọn tí ó kọ̀ ní sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ̀ mímọ́ kí a lè ní ẹ̀kú àti ìrora wa ní àdúlòpọ̀ ìdí ara àti ilé ọkọ̀ títí fún òkú rẹ̀ tí kò ní pẹ̀kú nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Kí a má bànújẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tó sì ń lọ. Àwa fi rẹ̀lẹ̀ lọ́dọ̀ rẹ, bàbá, kí ó yí wa dìde lórí ẹ̀sìn sí ìyẹn. Nígbà tí àwa bá fi ayé yìí sílẹ̀ lọ, kí àwa kó lè sinmi nínú rẹ gẹ́gẹ́ bí àwa ti ní wípé bàbá wa yìí olóògbé Rev Julius Olatunbosun Demurin Bàbá
àti kí ìlú kó máa tún ọkọ̀ máa túnṣẹ́ gbogbo àwọn afẹ́nifẹ́re ẹni aláwọ̀rẹ́ wọ́n péjú pẹ́sẹ̀ sí lẹ́yìn tó kọjú jẹ nínú wọn padà sí lálàáfíà tó mọ́ ṣe sí ìkọlù
wá sàn. Ọmọ ẹ̀jẹ̀ tó wò wá. Gbígbélé ni ní orí ọ̀fẹ́. Agbára lọ́wọ́ tó gbà ní. Kò lè sí nǹkan. Bí a wà nínú ìpọ́njú. Yóò sí nǹkan. Ìgbàlà kíkún ni tiwa. Yóò sí nǹkan. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí ìwọ wà pẹ̀lú mi. Ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lórí ojú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró sí mi lórí, ago mi sì kún àkúwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Wọ́n sì máa gbé nínú Olúwa láéláé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi. A ti sìn ọ́ débi tí èèyàn lè sìyàn dé. A ti gbé ọ débi tí ọ̀rẹ́ lè gbé ní dẹ́kun padà. A ti débi tí ìyàwó yóò ti padà sẹ́yìn tí ò ní bẹ́ẹ̀ lọ. A wá fi ẹ́ sí ọwọ́ Ọlọ́run tó dá ẹ, ẹni tó ṣẹ̀dá rẹ. Lórúkọ Jésù kó máa tọ́ ìṣiṣẹ́ rẹ. Ẹ̀yin tẹ́ ẹ fi sílẹ̀ bàbá kò ní bàjẹ́. Àwa gbà á ládùúrà pé nípa oore ọ̀fẹ́ Kristi aburú kan kì yóò ṣẹlẹ̀ sí wọn lórí yìí. Ọgbà yìí ó ti di ọgbà ògo, ó ti di ọgbà ìwà láàyè Ọlọ́run. Lórúkọ Jésù kó máa rí bẹ́ẹ̀ ti láíláí. Olúwa fara rẹ hàn. Lẹ́yìn ikú bàbá wa yìí fara rẹ hàn. Bàbá wa àti Ọlọ́run wa tí a bá rí ẹnikẹ́ni tí ń bá wọn forí gbárí nígbà tó wà láàyè tó wá rí pé wọ́n ti kú kó wọn wá fàbọ̀ sórí àwọn ọmọ àbí aya. Lórúkọ Jésù ẹ̀yin ọ̀run ẹ ṣí lọ́wọ́ iṣẹ́. Ọkùnrin ní obìnrin ẹ̀yin ọ̀run ẹ ṣí lọ́wọ́ iṣẹ́. Tá a bá lẹ́nikẹ́ni tó lóun ó fàyè hàn àwọn ọmọ yìí àbí ìyá àgbà. Lórúkọ Jésù ẹ̀yin ọ̀run ẹ ṣíjú ẹ̀ sọ́dọ̀ ọ̀run. Ní orúkọ tí bàbá tí ọmọ la súre ni pé kí oore ọ̀fẹ́ ọlọ́kọ̀ bàbá wa gbé títí láéláé. Àánú Ọlọ́run kó wà pẹ̀lú wa. Rẹ́ fi abẹ́ ààbò Ọlọ́run àti ara wa sí. Àti àwa àti àwọn tí wọ́n tiẹ̀ sí níyìn kò tó wà bẹ́ẹ̀ níyìn pẹ̀lú wa nínú ẹ̀mí. Olúwa bá wa dúró tì wọ́n. Àgbàládùn lẹ́yìn ikú yín wàhálà kò ní ṣẹlẹ̀. Ogun àkúfà ọ̀run tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Ogun ọ̀wọ́kú ọ̀run tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Lórúkọ tí bàbá tí ọmọ gbogbo orin táwọn ọmọ ò lè gbéwájú yín ṣe lẹ́yìn yín kọ́ bẹ̀ sí ni máa ṣe ní rere. Ọwọ́ Olúwa kó wà pẹ̀lú wọn. Ọwọ́ Olúwa kó wà pẹ̀lú wọn. Ọwọ́ Olúwa kó dúró tẹ̀ nǹkan wá kó bàbá wa gbé ògbóni fọ́kàn lókè ọ̀run. Jésù agbára wa. Gẹ́gẹ́ bí ẹbí kan nínú Kristi ká ti mọ̀ ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí wọ́n máa bá wa gbé títí láéláé. Àmín, àmín, àmín. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ẹ̀yin Olúwa lógo.
supposed to be taking their pictures when we take these videos. Eh? No, me ò tíì ṣe tèmi. Inside lèmi máa tó ṣe tèmi. Bàbá gbàdúrà.